lórí ìdìtẹ̀-gbàjọba Niger, ilẹ̀ Russia ṣèkìlọ̀ fún Ecowas gidigidi. Látàrí awuyewuye tó bẹ́ sílẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìdìtẹ̀-gbàjọba tó wáyé lórílẹ̀‐èdè alámùlétì wa Niger àti ìpinnu àjọ àwọn orílẹ̀‐èdè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà tí wọ́n ń ṣe ẹgbẹ́ Economic Community of West African States Ecowas láti gbé ìgbésẹ̀ ológun lòdì sáwọn sójà tí wọ́n gbàjọba Niger ọ̀hún, orílẹ̀-èdè Russia ti bẹ̀rẹ̀ sí láago òkìlọ̀ fún àjọ Ecowas àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu létí pé kí wọ́n má ṣe dán an wò pé àwọn yóò lọ kógun ja àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger ọ̀hún. Wọ́n ní àbájáde rẹ̀ kò ní sèso rere kan fún gbogbo agbègbè ilẹ̀ Sahara àti Sahel èyí tí ọ̀pọ̀ orílẹ̀-èdè wà títí kan Nàìjíríà àti Niger. Nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè lórílẹ̀-èdè Russia ọ̀hún fi léde nípa lọ́gbọ́lọ́gbọ́ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Niger, níbẹ̀ ni wọ́n ti ṣèkìlọ̀ pé wàhálà tí kò ní tán bọ̀rọ̀ tó sì lè di egbò àdá àjínà ni yóò tìdí rẹ̀ yọ tí àjọ Ecowas bá fi ṣàkọlù sí ìjọba ilẹ̀ Niger. Wọ́n ní níṣe ni irú ìgbésẹ̀ ológun bẹ́ẹ̀ yóò dàbàrú gbogbo nǹkan lágbègbè ọ̀hún. Àtẹ̀jáde náà kà lápá kan pé ilẹ̀ Russia gbàgbọ́ pé lílọ kógun ja ilẹ̀ Niger lè ṣokùnfà ìjà àti ọ̀tẹ̀ tí kò ní tán nílẹ̀ bọ̀rọ̀ lórílẹ̀‐èdè ilẹ̀ Áfíríkà náà, yóò sì mú kí ìpínyà àti àìfararọ́ wáyé jákèjádò gbogbo ilẹ̀ Sahara àti Sahel lódindi. Láṣàlẹ̀ àná, ìyẹn ọjọ́ Ẹtì Friday ọjọ́ 11 oṣù kẹjọ yìí ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn aráàlú Niger bẹ̀rẹ̀ ìwọ́de ńlá kan tako ìpinnu Ecowas láti fipá lé àwọn sójà kúrò lórí àlééfà. Àwọn èrò rẹpẹtẹ náà bẹ̀rẹ̀ sí kọrin òwe àti ọ̀tẹ̀ lòdì sí àjọ Ecowas àti ilẹ̀ France. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ wọn kó àsíá ilẹ̀ Russia dání yáyáyá. Wọ́n ní inú àwọn dùn sí báwọn ológun ilẹ̀ àwọn ṣe lé ààrẹ Mohamed Bazoum kúrò nípò. Wọ́n sì láwọn ò faramọ́ àrọwà àti ìgbésẹ̀ ìpadàsípò kankan fún ọkùnrin ààrẹ wọn tẹ́lẹ̀ rí ọ̀hún, èyí tí Ecowas sọ fáwọn ológun Niger pé kí wọ́n ṣe. Ẹ ó rántí pé ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 10 oṣù kẹjọ yìí ni àjọ Ecowas tún ṣèpàdé kejì láàrin ọjọ́ 10. Ìpàdé ọ̀hún kò sì dá lérí ohun méjì ju ọ̀rọ̀ ìgbàjọba nílẹ̀ Niger ọ̀hún lọ. Ecowas pàṣẹ pé káwọn sójà ti ikọ̀ Ecowas lọ bẹ̀rẹ̀ sí tamọ́ra kí wọ́n sì máa gbáradì lójúnà àti lé àwọn adìtẹ̀gbàjọba ilẹ̀ Niger ọ̀hún lọ, kí wọ́n sì dá ìjọba olóṣèlú tí Bazoum ń tukọ̀ rẹ̀ tẹ́lẹ̀ padà, ìyẹn bí àwọn sójà náà kò bá gbà lẹ́rọ̀, pẹ̀lú àwọn ìgbésẹ̀ àjọsọ, ìpàrọwà àti ìfikùnlukùn táwọn ti bẹ̀rẹ̀ sí gbé báyìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.